wọ́n sí èrè àtòsí méjì. Grandpa ẹ̀kúlé. Bẹ́ẹ̀ bá kú lé ńkọ́ granddaughter. Látòrò yóò ti lọ. Káyódò kásùn èmi lára alẹ́ fẹ́ mú. Grandpa ẹ̀yin lẹ ń wí báwọn o. Yẹ bá rí bí èrò ṣe pọ̀ nídìí ATM. Àfi bí ìgbà yẹn kọ́kọ́ gbé Shoprite dé Ìbàdàn àti Ìlọrin ni. Ó sì. Ẹ dúró kí tó di wẹ́ẹ̀mọ̀ wo fídíò yìí lọ. Ẹjọ́ àmọ́ lọ bẹ̀ yín kí tó di wí ẹ̀ mọ̀ wo fídíò yìí lọ. Yẹ bá ti wo fídíò yìí tán, ẹ rí wí ẹ̀ bá a láìkì, ẹ rí wí ẹ̀ bá a kọ́mẹ́ǹtì, pàápàá jùlọ ẹ rí wí ẹ̀ bá a ṣíẹ̀. Ṣé rí ṣíẹ̀ ó ṣe kókó. Ẹjọ́ àmọ́ lọ bẹ̀ yín torí yẹ bá wo fídíò yìí tán, yẹ́lòmíì bá ti ní interest láti wò ó, àmọ́ yẹ ẹ̀ bá sí ẹ rẹ bó ni ẹ ṣe fẹ́ rí wò. Ẹjọ́ mo mọ́ lọ bẹ̀ yín ẹ bá a sí ẹ fídíò yìí, mo gbà á ládùúgbà kò ní ọwọ́ yẹ bá mú sí ẹ fídíò yìí ẹ ní mú gbókù ọmọ sí. Àmín. Thank you. Ẹjọ́ ẹ yá ẹ máa wo fídíò yìí lọ bá. Ẹ máa wò ó lọ bá. Àṣà ń pariwo owó èso. Ṣé tíkẹ́ẹ̀tì ìjọba ọ̀run náà ń gbà níbẹ̀ ni? Sábà ń kówó yọ lè gbà. Grandpa ẹ ti láìkì owó jù. Bẹ́ẹ̀ bá fẹ́ràn owó èmi lọ fẹ́ kún fẹ́ràn. Yobe Mumu. Dà ẹ kọ́kọ́ gbà mí. Àwọn aláìní Owó sẹ́lá ni pa. kọ́kọ́ wá èmi ní. Ẹ ní sùúrù. Ní náà ṣe kókó náà. Ìgbà yìí mò ń bọ̀. Mo bá rí bọ̀dá Kúnlé. Ìyẹn jẹ 2 million lọ́sẹ̀ yóò kọjá. Ṣé Kúnlé yẹn wó jẹ 2 million ní First Naija bí? Ṣe First Naija gbogbo rẹ náà lẹ̀ mọ́. First Naija. Bẹ́ẹ̀ ṣe àyí ẹ wora yín látòkè délẹ̀ ẹ ti di mílíọ̀nìà. Bí mo ṣe ń gbọ́ yìí bọ̀dá Kúnlé ń wí sẹ́nìkan lérí fóònù. Wọ́n wí Chelsea àti Liverpool wọ́n ní máàcì lénìí. Wọ́n wí Man U àti Arsenal wọ́n ní máàcì lénìí. Tí ì gbọ́ tán bí mo ṣe gba bet Naija ṣọ́ọ̀bù lọ́rùn. Wọ́n sí èrè àtòsí méjì. Bí mo ṣe gbé Chelsea àti Liverpool mo gbé wọn ní straight win. She what? Torí mo mọ̀ wí Liverpool èèyàn Chelsea ni. Bí mo ṣe gbé Man U àti Arsenal bí mo ṣe gbé ní gógó nù. Torí mo mọ̀ wí ìyẹn méjèèjì èèdá. Grandpa mo bá da gbogbo 50,000 sí 10 million ló gbé tíkẹ́ẹ̀tì lé. Àwọn aláìní sẹ́lá pa. Wọn ò fẹ́ ṣiṣẹ́ wọ́n fẹ́ jẹun. Àṣìṣe èmi láriwo ládùúgbò. Àwọn tó ń wo bọ́ọ̀lù sà wọ́n ti parí. Chelsea àti Liverpool ta ló á win ni. Chelsea na Liverpool o. Man U àti Arsenal ta ló win ni. Arsenal náà na Man U ní that minute 1-0. Ó ti ṣe mí. Tíkẹ́ẹ̀tì kọ́ọ̀tì. Tíkẹ́ẹ̀tì kọ́ọ̀tì. Wọnúlé. Èèmù ẹgbà èèmù kọ́ọ̀tì gbogbo ara rẹ̀ lémi wọnúlé. Grandpa ẹjọ́. 50,000. Grandpa ẹni sùúrù. Granddaughter. Wọ́n ti fẹ́ sá lọ. Ẹ dẹ̀ gbádùn fídíò yìí o. Ẹ fẹ́ bá wa ṣe ẹ̀ kó dáa. Ó dẹ̀ ẹjọ́ orí ìkúnlẹ̀ mo wà yìí.